oríṣiríṣi. Mo gbé update kan síta wípé ìwọ obìnrin ìjọ onídọ̀. Ó jẹ́ nǹkan tó yà mí lẹ́nu pé àwọn obìnrin míì ṣì ń béèrè pé àǹtí Yinka kí ni idọ̀? Henceforth, ìwọ obìnrin tó bá fẹ́ bú mi, àbí o bú mi, àbó fẹ́ bú mi, kẹ́ tó bú mi ẹ kọ́kọ́ lọ máa test ara yín, kẹ́ máa fọwọ́ wo abẹ́ òbò yín bóyá ẹ ní idọ̀ náà. Ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ ń bú mi yìí ẹ ní idọ̀ lóbò. Ṣé lòbò yín rí pẹlẹbẹ bí pẹlẹ àwọn òbò tó dàbí pálí biskit? Ẹ̀yin tẹ́ ẹ̀ ní idọ̀ lóbò tẹ́ ń bú mi. Èyí tó jọ́kùnrin inú yín, èyí tí okó ẹ̀ ò lè rìnrìn àjò òbò kó bọ̀. Tẹ́pọ̀ okó yín ò kọjá, okó yín gan tó bá le gan, o kò wọ 6 inches. Ẹ̀yin lẹ ń bú mi. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ wá ń bú mi, ẹ mà ní idọ̀ lóbò. Láti ẹni lọ ìyálàyà yín ni mo jẹ́. Ẹ kọ́kọ́ lọ máa wo òbò yín ná. Anybody tó bá fẹ́ bú mi lórí platform mi àbí anywhere, ẹ lọ test òbò yín bóyá ẹ ní idọ̀ lóbò. Kẹ́ wò bóyá òbò àlùbáríkà ló wà lábẹ́ yín. Ẹ wò bóyá òbò àlùbáríkà, òbò tí ọkùnrin ń dó, tí inú ẹ̀ ń dùn lẹ ní, bóyá ẹ ní idọ̀ lóbò. Torí àwọn òbò tí ò ní idọ̀, ó máa ń rí pẹlẹbẹ bí pálí biskit, bí ìgbà tí wọ́n bá gbé aṣọ wọ́n bá gbé iron lórí aṣọ tán lẹ̀ pẹlẹbẹ ni. Ẹ kọ́kọ́ lọ máa wo òbò yín náà, kẹ́ máa test òbò yín, kẹ́ fi ọwọ́ wo òbò yín bóyá idọ̀ wà ńbẹ̀, kẹ́ tó lè lẹ́nu ọ̀rọ̀ àti bú èmi. Ẹ̀yin tẹ́ ẹ̀ ní idọ̀ lóbò tẹ́ ń bú mi. Ẹ̀yin tí wọn ò lè dóbò yín kan ṣàdúrà, kan ṣàlùbáràkà, ẹ̀yin tó kẹ́ pé wọ́n rọ́jú dóbò yín ni. Ẹ wá ń bú mi lórí platform mi. Ẹ tẹ́ pé wọ́n rọ́jú bóbò yín ni. Òbò tí ò bá ti ní idọ̀ ṣe lọkùnrin rọ́jú do. Èmi ni mo sọ bẹ́ẹ̀ lọ bí wọ́n wá sọ fún yín. Obìnrin tí ò bá ti ní idọ̀ lóbò, wọ́n máa rọ́jú dóbò ẹ̀ ni. Irú yín lẹ máa pariwo pé wọ́n ń kankan yín láti wò ta. Ta ló ń wò ta tẹ́lẹ̀ bí ò ṣe ọkọ tó obìnrin tí wọ́n fẹ́ tí ò ní idọ̀ lóbò? A mọ̀ pé kò ṣẹjọ́ yín pé ẹ̀ ní idọ̀ lóbò, bọ̀ bórí yín ṣe bá yín wà nìyẹn. Ọkùnrin wo ló ń lò ta? Àbí ẹ̀yin ò mọ adùn tó wà lórí kí obìnrin ní idọ̀ lóbò ni? Ojú méjèèjì orí idọ̀ yẹn, húùdù yẹn, ó máa ń fa okó bí ìgbà tí ìgbín tẹnu mọ́gi tó gùn ni. Ẹ̀yin tẹ́ ẹ̀ níbọ̀ lóbò tó bò yín ò ṣàlùbáríkà, ẹ̀yin lẹ fẹ́ máa bú mi. Ẹ̀yin tẹ́ pé wọ́n rọ́jú dóbò yín ni. Òbò tí ò ní idọ̀ máa ń dóbò, wọ́n máa ń rọ́jú do ni. Ṣé ló máa ń rí pẹlẹbẹ pẹrẹsẹ báyìí ló máa ń rí bí pálí biskiti, nígbà tí wọ́n to àwọn pálí biskiti láti Kótónú. Mi ò bú yín o. Mo kàn sọ fún yín ni kẹ́ lè mọ irú quality òbò tẹ́ ní. Àwọn tó bá lóbò tó ní quality, tí jẹ́ pé idọ̀ wà lórí ẹ̀ tó ṣe ṣọ̀ọ̀ṣọ̀, tẹ́ pé tí wọ́n bá ti fọwọ́ kan báyìí dorí àgbérí á máa gbé pẹ́lí, ẹ̀yin yẹn lè bú mi. But henceforth látẹ̀ní lọ, kọ́kọ́ tó bú mi, kọ́kọ́ lọ fọwọ́ wo ojú òbò ẹ̀ bóyá o ní idọ̀. Tó bá ti mọ̀ pé o ní idọ̀ lóbò ẹ̀, máa mọ̀ pé o ti lóbò àlùbáríkà. Máa mọ̀ pé o lẹ́nu láti lè sọ̀rọ̀ pé ó ń da lérú. Torí number 1 quality tó lè fi keep ọkùnrin ní pé kò ní idọ̀ lóbò. Kó bú ẹ yó kébù, kó ṣàlùbáríkà. Àwọn òbò tí wọ́n ní idọ̀, wọ́n máa ń súre fọ́kùnrin ni. Tọ́kùnrin bá ń dó òbò tó ní idọ̀ gan, ó máa ń gbàgbé ìbànújẹ́ àti ìṣòro ẹ̀ ni. Torí less stress, less wàhálà ni. Àwọn òbò tí ò ní idọ̀, more stress, more wàhálà ni. So ìwọ tó bá kọ́kọ́ fẹ́ bú mi ná, kọ́kọ́ lọ kọwọ́ sí abẹ́ ẹ̀ náà, kó kọ́kọ́ wò bóyá o ní idọ̀. Wàá mọ̀ pé olúbò ẹ̀ dá pé, ẹ̀yin tó bò yín ò dá pé lẹ ń bú mi. Ẹ̀yin ọkùnrin náà ti jẹ́ pé okó yín ò lè rìnrìn àjò wò kó bọ̀. Ẹ̀yin olóko flaccidity is 4 inches. Ẹ̀yin olóko tẹ́ pé tó bá wà rigid gan kò débì kankan. Ẹ̀yin tẹ́ ẹ̀ mọ̀ bòdó. Ẹ̀yin tẹ́ ẹ̀ mọ̀ yàtọ̀ láàrin òbò tó nídọ̀ àti tí ò nídọ̀, tẹ́ pé gbogbo òbò lòbò lọ́dọ̀ yín. Ẹ̀yin lẹ fẹ́ máa bú èmi. Ẹ má wá sórí platform mi wá bú mi o. Mi ò pèyàn lórí platform mi, kò ṣe dandan o. But if tó bá must bú mi, kọ́kọ́ test. Obìnrin tó bá fẹ́ bú mi, kọ́kọ́ wọnú bedroom kó fọwọ́ sí abẹ́ òbò ẹ̀ kó mọ̀ pé o ní idọ̀ náà. Tí òbò ẹ̀ ò bá ti ní idọ̀, o ò qualify láti bú mi. Torí òbò ẹ̀ ò lálùbáríkà. Mi sọ pé òbò tí ò ní idọ̀ ò lálùbáríkà òbò lórí kan ní tèmi pẹ̀lú nǹkan tí mo mọ̀. Tí òbò ẹ̀ ò bá ti ní idọ̀, o ò qualify láti bú mi. Torí ó máa dàbí pẹrẹsẹ ni. Àwọn òbò tí ò kì í yẹ pátá. Àwọn òbò tí ò ń beautify pátá, àwọn òbò tó máa ń bo àṣírí pátá, tó máa ń bo beauty pátá mọ́lẹ̀ làwọn òbò tí ò ní idọ̀. Ìwọ tó mi ò bú ẹ̀yin tí ẹ̀ ní idọ̀, but ìwọ tó bá ti ní idọ̀, o ò qualify láti bú mi. Tó bá fẹ́ bú mi, make sure pé òbò ẹ dúró re.
make sure pé o ní dọlóbò, make sure wípé òbò ẹ kò ń ṣe òbò tán máa ṣe wàhálà lérí kó tó dami, torí òbò tí ò bá ní do kì í tètè damira, kò ń tètè wẹ̀tì gan. Torí bí tí mo ẹbí wọ́n ní 8 imagine lórí òbò kan ti gé ibi tí ò ní 8,000 nerves kan ti gé dànù. So make sure pé òbò ẹ dúró re, make sure pé òbò ẹ ń damira nígbà tó yẹ kó damira, make sure pé òbò ẹ ò ní di Vaseline àti lubricant kó tó wet, kó tó lè lẹ́nu ọ̀rọ̀ àti bú mi. Tó bá ti ní àwọn qualities ìjọ o qualify láti bú mi, but tó bá ní àwọn qualities yẹn, tó àwọn qualities tí mo sọ yìí tó bá bú mi, yes you are welcome, but òbò tí ò jẹ́ pé wọ́n ṣe máa lo lubricant ni, wọ́n á gbẹ́nu sí gan kò ní dry, wọ́n á dogan máa bókó. Àwọn òbò tí ò ní dọ̀, àwọn òbò tí ò jẹ́ pé kò sí nǹkan kan tó fẹ́ grip okó bíi ti gbìn, àwọn òbò tán ti gé gbìn ẹ̀ dànù, àwọn òbò tán ti gé 8,000 nerves dànù lórí ẹ̀, ẹ̀yin lẹ́yìn máa gbẹ́nu sókè máa bú èmi lórí platform mi tí mi ìdẹ̀ ránṣẹ́ pè yín o, tí mi ìdẹ̀ ta sí yín, tí mi ìdá sọ̀rọ̀ ti yín o. Jọ̀ọ́ láti èní lọ, kóbìnrin tó lè qualify láti bú TNT o láti ní dọlóbò. So kọ́kọ́ lọ máa ṣe check yẹn náà, o láti ní dọlóbò kó tó lè qualify láti bú mi. Àwọn òbò tí wọ́n ti rẹ́ idọ̀ ìdànù tó bá bú mi kò ò ní jèrè ọbọ̀ ìjèrè lẹ́yìn ọkọ̀. But tó bá bú mi tí wọ́n dẹ̀ ti rẹ́ idọ̀ ẹ̀ máa gbé ní àlàáfíà, pé o ò ní dọlóbò wá ń bú èmi ìyá òbò tí mo mọ tó kò bó bá nídọ̀, mo mọ agbára tó wà lórí ẹ̀ lọ́dọ̀ ọkùnrin. Ẹ̀yin tí ẹ̀ ń bú mi tẹ́ ẹ̀ ní dọlóbò tẹ́ pé ọkùnrin ṣe máa ṣe iṣẹ́ extra iṣẹ́ kan tó do yín ni, òbò yín gan máa ń bẹ́ ọkùnrin lóko. Ẹ̀yin lẹ máa bú mi, àbí ẹ̀yin obìnrin tí àwọn ọkùnrin tí wọn tán dákó fún, ẹ̀yin alátọ̀tọ̀, ẹ̀yin tó jẹ́ wípé omi tó bá ń ṣàn lórí oko yín akọ́kọ́ ìtọ̀ akọ́ṣàn kí àwọn precom orí oko yín gan bí ìtọ̀ ló ṣe máa ń rí. Ẹ̀yin alátọ̀tọ̀ tó kó yín ugly, ẹ̀yin tẹ́ pé tó kó yín ò bá dénú ẹ̀ flesh ò bá dénú òbò flesh orí ẹ̀ ò lè kúrò. Ẹ̀yin tẹ́ pé flesh tó wà lórí oko yín gbogbo ẹ̀ báyìí lórí dọ̀tí, ẹ̀yin lọkùnrin tẹ́ máa bú mi. Tí wọn bá ti dá oko fún ẹ kí oko ẹ já ṣáká, kí oko ẹ dé lè rìnrìn àjò ore nínú òbò, o qualify láti bú mi. Tó bá fi oko alátọ̀tọ̀ bú mi o ní jèrè. Tí wọn bá dákó fún ẹ tó bú mi ò ní jèrè. Tí o bá mọ̀ bó dó dáadáa tó jẹ́ pé òbò tí ò ní dọ̀ ló ń dó, tó bá bú mi tó dá sọ̀rọ̀ mi ayé àdá. Ṣùgbọ́n tó bá ti ń dó òbò tí ò ní dọ̀, òbò tó rí pẹlẹbẹ bíi pálí biscuit tó wá ń bú mi ò ní jèrè. So gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ bú mi lórí platform mi, ẹ kọ́kọ́ lọ kọwọ́ sábẹ́ yín ná, àbí kẹ́ lọ béèrè lọ́wọ́ àwọn ọkọ yín bóyá òbò yín dúró re, bóyá òbò yín dúró re, bóyá òbò tó máa ń fún ọkùnrin ní iṣẹ́ ṣe, àbí òbò tó máa ti ń ṣiṣẹ́ sílẹ̀ fọkùnrin kó wá jẹlẹ̀ ní. Àwọn òbò tó ń gbé idọ̀ hánu, idọ̀ pọ̀npọ̀ hánu, àwọn náà ti máa ń ṣiṣẹ́ lẹ̀ fọkùnrin. Àwọn tó ẹ̀yẹn tẹ́ pé tí obìnrin bá ti nídọ̀ nínú òbò 80% wàhálà tó ọkùnrin máa ṣe láti do idọ̀ yẹn ti ṣe. But àwọn òbò tí ò ní dọ̀ tó rí pẹlẹbẹ bíi pálí biscuit, ẹ mọ wàhálà tí ọkùnrin máa ṣe. Ìwọ tó bá ti gbérú òbò yẹn sábẹ́ o qualify láti bú mi o, kí ogun ọ̀run, kí ọba tó ṣẹ̀dá okó àtòbò kó má bàa fi igi gbá ẹ lẹ́nu. Iṣẹ́ òbò tí ò ní dọ̀ máa ń fọkùnrin ṣe. Èrò ẹ̀yin tẹ́ ẹ̀ ní dọ̀ lóbò náà lè máa sunkún pọ̀kọ yín wò ta. A wá jókòó sórí òbò tí ò ní dọ̀ láyé, ẹ fẹ́ pa lóko, ẹ fẹ́ kókó ẹ ṣiṣẹ́, ẹ fẹ́ rán okó ẹ padà síbi tó ti wá, ẹ kó sì dànù, ẹ kó sì dànù, ẹ kó sì dànù. abarikolo.com ẹ̀ǹtí ní kẹ́ má sunkún, but tó bá máa bú mi kọ́kọ́ test ara ẹ̀ kó mọ̀ pé o ní dọ̀ lóbò, kó mọ̀ pé kì í ṣe òbò oníparí bisikíìtì lóní. Wàá qualify láti bú mi. But àìjẹ́ bẹ́ẹ̀ tó bá bú mi, èyí tó kù nínú parí bisikíìtì ẹ̀ ó máa lọ bẹ̀rẹ̀ kẹtẹ ni. Tàbá rí ọmọ ọba a máa rí dànsákì. Ní bá ti rí ẹ lóbìnrin kí n tó lè pè ní complete obìnrin ṣó ní dọ̀ lóbò. Tó bá ti ní ó gbọ́dọ̀ bú mi o. Tó bá bú mi pẹ́rẹ́, tó bá bú mi pẹ́rẹ́, máa rán olùdá òbò, máa rán spirit òbò sí ẹ, òbò á kọ̀ máa ṣọyún ni. Ire o.
ó dàbọ̀.